ó ṣe invitation letter kò ṣe invitation letter ẹnìkan pè mí lánàá ó sọ pé àáfàá súnà àwọn wo ló tì ọ́ ta ló pùṣẹ láti lọ ṣe nǹkan tó lọ ṣe fọ́gá rẹ yẹn tọ́ra àwọn mọ̀ pé ọ̀gá rẹ nífẹ̀ẹ́ rẹ bẹ́ẹ̀ náà nìwọ náà nífẹ̀ẹ́ ọ̀gá rẹ. Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfìmọ̀ Mátàgbàmílẹ̀ bàbá ẹ dáríjì mí ẹ foríjì mí mo fọlá àyà tó bí yín bẹ̀ yín ẹ dáríjì mí mo fọlá bàbá tó bí yín tó sọ lọ́kọ yín wá sáyé mo fi bẹ̀ yín ẹ foríjì mí. ẹ̀yin èèyàn mi ẹ wò ó ọ̀rọ̀ àáfàá súnà àti King Dr. Saheed Òṣùpá ó mà tún ti gba bòmí ìyọba yìí o ẹ wò ó bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn ọlọ́pàá wọn tún ti sẹ́ǹdì invitation letter ẹlẹ́ẹ̀kejì sáfàá súnà o ṣùgbọ́n àáfàá súnà kò yọjú sí police station o ṣé ẹ gbàgbé wípé lọ́sẹ̀ tó kọjá ni wọ́n mú invitation letter kan wá wípé káfàá súnà kò yọjú sí alágbọ̀n ṣùgbọ́n lánàá òde yìí nírọ̀lẹ́ àná ni wọ́n tún mú another invitation letter wá o wípé káfàá súnà kò yọjú sí station tó jẹ́ pé àáfàá súnà bí a ṣe ń wí lọ́wọ́lọ́wọ́ kò tí ì yọjú sí station o kí ni lọ́ọ̀yà àáfàá súnà sọ gangan tó fi di wípé àáfàá súnà kò fi yọjú sí station ṣé àáfàá súnà wà nítòsí ni àbí ó travel ṣé àáfàá súnà ń sá fún ọlọ́pàá ni àbí ó kàn mọ̀ọ́mọ̀ kò yọjú sí station àwọn wo ni wọ́n sọ fún àáfàá súnà pé kó má yọjú sí station àbáwọn wo náà sọ pé ó yá máa jó lọ a wà lẹ́yìn ẹ̀ ṣé ẹ gbàgbé wípé bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn àwọn ọlọ́pàá kan wá láti Ìlọrin wípé àwọn fẹ́ wá gbé àáfàá súnà nílé o ní ọjọ́ kejì àbí bí ọjọ́ bíi mẹ́ta sí yẹn ànọ́dà ọlọ́pàá tún wá láti Alákùkọ wípé àwọn tó fẹ́ àrẹ́sì àáfàá súnà ṣé King Dr. Saheed Òṣùpá ló ní kí wọ́n àrẹ́sì àáfàá súnà ni àbí Sheikh Jamiu àmì Ọlọ́run àbí Saheed Shittu nítorí pé tá a bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá àáfàá súnà sọ wípé Saheed Shittu pé òun náà competition o ẹ wò ó gbogbo ẹ̀ inú fídíò yìí náà láti máa wò ó ẹ má wàá gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn fún wa ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ó ṣe invitation letter kò ṣe invitation letter ẹnìkan pè mí lánàá ó sọ pé àáfàá súnà àwọn wo ló tì ọ́ ta ló pùṣẹ láti lọ ṣe nǹkan tó lọ ṣe fọ́gá rẹ yẹn tọ́ra àwọn mọ̀ pé ọ̀gá rẹ nífẹ̀ẹ́ rẹ bẹ́ẹ̀ náà nìwọ náà nífẹ̀ẹ́ ọ̀gá rẹ ló fi jẹ́ pé ẹjọ́ máa ń sọ àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ mo wá rẹ́rìn mo ní sí mo jẹ́ ọmọ àgbékọ̀rùn lóko tẹ́nìkan mọ̀ tì nígbà tí ọmọọṣẹ́ bá ní àwọn ìdojúkọ àwọn ìṣòro táwọn ọ̀gá téèyàn forí ṣe fọrùn ṣe fún tí wọn ò ṣe kíni tí wọn ò kúnyàn lọ́wọ́ tọmọ tó wá ń bá tirẹ̀ lọ pé àjùmọ̀bí ọ̀kan tàánú ẹni tó náà wọ́n bá rán sí ni ní í ṣe ni lóore kọ́gà bẹ̀ tún wá pé gbogbo àwọn olórí àwọn aláàánú ipe mo mọ̀ pé ẹ fẹ́ ṣe láàánú kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ má ṣe ẹ má fún ṣé kò tó nǹkan tó ń da orí ènìyàn rú tó jẹ́ pé èèyàn gan lè ya wèrè ẹ jẹ́ ká rò dáadáa lórí ọ̀rọ̀ ti invitation letter fún gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ndẹ̀mù pé àáfàá súnà lọ yọjú sọ́lọ́pàá ọlọ́pàá ń pè ọ́ lọ yọjú ìyìn sọ pé mi ò yọjú o bẹ́ẹ̀ ni mi ò sọ pé n ọ̀nà invitation letter tí àwọn ọlọ́pàá sẹ́ndì sí mi àmọ́ tí mò ń sọ tí ò yá àwọn ènìyàn tó sì wà nínú lẹ́tà tí lọ́ọ̀yà mi kọ padà sí police station ni wípé gbogbo ọmọ Nàìjíríà orílẹ̀-èdè ló wà entitled sí fundamental human rights especially right to freedom of hearing ohun tó túmọ̀ sí ni wípé ẹni tẹ́ ẹ bá sọ pé ó ṣẹ̀ ẹ máa ṣàlàyé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ fún ẹ dẹ̀ máa sọ ẹni tó sọ pé ó ṣẹ̀ òun ẹ máa sọ fún un ẹ wà ní ìwọ náà wàá sọ tẹnu ẹ ẹni tó ṣẹ̀ léléyìí ẹni tó sọ pé ó ṣe léléyìí ìwọ náà wàá sọ tẹnu rẹ kọ́ńtẹ́ǹtì lẹ́tà tẹ́ ẹ sẹ́ndì sí mi kò ṣàlàyé ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ sọ pé mo ṣẹ̀ àtẹni tí mo ṣẹ̀ tẹ́ ẹ fi sọ wípé kí n yọjú sí yín so the only thing tí mò ń béèrè náà nìyẹn tí lọ́ọ̀yà mi ń béèrè wípé ẹ ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹni tó ní mo ṣẹ̀ òun àti nǹkan tí wọ́n ní mo ṣe ẹ ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tó fi jẹ́ wípé ẹ ní breach fundamental right mi kémi náà sì lè rí bí pípí ara mi láti lè wá defend ara mi tí mo ti wá béèrè tó pọ̀ jù lábẹ́ òfin àbí tí mo sọ yẹn tí mo béèrè fún yẹn sógó against tó fi ń sọ ni ẹ dẹ̀ acknowledge letter tí lọ́ọ̀yà mi send sí yín lẹ́yìn ìgbà tẹ́ acknowledge letter yẹn tán tí ọlọ́pàá bá fẹ́ comply pẹ̀lú tó fi sọ kí ló ná ọlọ́pàá láti lè respond sí letter tí lọ́ọ̀yà mi kọ sí wọn kí wọ́n dẹ̀ ṣàlàyé pé okay o ẹni báyìí lọ competition ẹni tí wọ́n ní mo ṣe léléyò kí wá sọ pé njó báyìí àáfàá súnà wá defend ara ẹ o kẹ wá òkú bóyá kò ní í wá ń jọ yẹn because àmọ́ ẹni tó competition àdẹ̀mọ́ nǹkan tí wọ́n ní mo ṣe
dèpòdépò báyà màá mọ bí màá ṣe prepare ara mi báyà àwọn dọ́kúmẹ̀ntì mo fẹ́ kó lọ́wọ́ pẹ̀lú lọ́ọ̀yà mi. so a béèrè nǹkan tó pọ̀ jù ìyẹn ni pé ta ló sọ pé mo ṣe nǹkan báyìí fóun kí wọ́n ní wọ́n ní mo ṣe kí n dẹ̀ lè prepare ara mi. ó yá àfáà súná ìjọba yá wá pẹ̀lú lọ́ọ̀yà màá dẹ̀ máa bọ̀ nǹkan tí mi ò tí ì mọ̀ tó fi jẹ́ pé àti ìgbégbèsè àti máa bọ̀ nìyẹn kì í ṣe pé bẹ́ẹ̀ mò ń sá fún ọlọ́pàá o ẹ ti understand bó ṣe jẹ́ nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn o àmọ́ ẹni tó competition àdẹ̀mọ̀ nǹkan tí wọ́n ní mo ṣe dípò pé màá mọ nǹkan tí màá prepare lọ́wọ́. Alhaji wa King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọlẹ̀ bàbá ẹ dáríjì mí ẹ foríjì mí mo fọlá àyà tó bí yín bẹ̀ yín ẹ dáríjì mí mo fọlá bàbá tó bí yín tó sọ lọ́kọ̀ yín wá sáyé mo fi bẹ̀ yín ẹ foríjì mí mo fi ẹlẹ́dàá yín gangan mo fi bẹ̀ yín ẹ foríjì mí mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín bẹ̀ yín ẹ foríjì mí ẹ rí nírí pé ó ti wà nínú àkọọ́lẹ̀ wípé irú àkókò báyìí nǹkan báyìí máa wáyé nítorí ọlọ́run Sheikh Jamiu Ajadi Sunusi àmì ọlọ́run Ayatollah bàbá ẹ foríjì mí ẹ dáríjì mí nítorí ọlọ́run mo fẹ́ lẹ́dàá òbí tó bí yín mo fi bẹ̀ yín mo fẹ́ lẹ́dàá màmá bẹ̀ yín mo fi ti bàbá tí wọ́n ṣẹ̀ papòdà mo fi bẹ̀yìn kọ́nà bá tẹ́ wọn sáré fẹ́ rí. ẹ̀yin èèyàn mi ẹ wò ó tún ti dójú ẹ̀ báyìí o àáfàá súnà mà tún ti jáde ó tún ti gbé fídíò míì jáde tó fi ṣe apology fún King Dr. Saheed Osupa àti Alhaji Sheikh àmì ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn kan mà ṣì ń bínú àwọn yẹn ní pé pé ṣáwọn méjì yẹn nọ́mbà àáfàá súnà jà ẹ mọ̀ pé láìpẹ́ ìlàáfàá súnà gbé fídíò kan jáde tó ní pé ẹnìkan kọ lẹ́tà sí alágbọ̀n pé kán lọ mú òun wá kí ló ń ṣẹlẹ̀ nípa ti àwọn ọ̀rọ̀ talágbọ̀n kí ló ń ṣẹlẹ̀ nípa tàwọn ọlọ́pàá tán wá láti Ìlọrin ẹ wò ó inú fídíò náà láti máa rí gbogbo ẹ wò ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ kílìkì lé subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription o ọwọ́ yín tẹ̀fín bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ kú dédé àsìkò gbogbo ojú tó láǹfààní àti máa wò mí àti gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi ṣe dáadáa lábáyín lórí gbogbo awuyewuye tó ń lọ lọ́tún lọ́sì lórí ẹ̀rọ ayélujára mò ń fi àkókò ìbẹ̀ Alhaji wa King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọlẹ̀ àti Olúfimọ fans worldwide látòrí president Alhaji wa Waheed Aṣojú àti Olúfimọ royal parliament látòrí Alhaji wa Lajero Onírinlájà Alhaji wa Lukman Situ Sangalo Alhaji Luku Bansin Alhaji Akilapa Alhaji Ọlọ́runwà Alhaji Saina Sango Alhaji Ọpẹ́ Lótò wọ́n pọ̀ tí mi ò lè dárúkọ tán àti gbogbo Olúfimọ worldwide pátápátá Alhaji wa King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọlẹ̀ bàbá ẹ dáríjì mí ẹ foríjì mí mo fọlá àyà tó bí yín bẹ̀ yín ẹ dáríjì mí mo fọlá bàbá tó bí yín tó sọ lọ́kọ̀ yín wá sáyé mo fi bẹ̀ yín ẹ foríjì mí mo fi ẹlẹ́dàá yín gangan mo fi bẹ̀ yín ẹ foríjì mí mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín bẹ̀ yín ẹ foríjì mí ẹ rí nírí pé ó ti wà nínú àkọọ́lẹ̀ wípé irú àkókò báyìí nǹkan báyìí máa wáyé ó ti wà nínú challenges tẹ́rì látara mi ó dẹ̀ ti wà nínú challenges tẹ́mi náà ó rí látara yín ẹ jọ̀ọ́ ológo ni olókìkí ni ògo yín ò ní wọ mi ògo yín ò ní wọ ọ̀kùn ẹ ní dológo àná ẹ ní wálẹ̀ lágbára Ọlọ́run ọba ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara àti gbogbo àwọn olólùfẹ́ yín jákèjádò gbogbo àgbáńlá ayé àti ẹbí àti fámìlì ẹ foríjì mí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹnìkan kò fọ́ọ̀sì mi fúnra mi ni mo jáde ni mo wá ṣe fídíò apology fúnra mi ni ó tọkàn mi wá mo fi Ọlọ́run ọba tó lẹ̀mí mi búra ẹ dáríjì mí ẹ foríjì mí Alhaji King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọlẹ̀ ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ pé ọmọ tó lóyà tán ni voice record yín tí mo ní lọ́wọ́ mo máa ń tún gbọ́ pé ṣé mi náà máa di ẹni tí ọkọ ń bá Alhaji Saheed Osupa sọ̀rọ̀ báyìí mo máa ń fi múnú ara mi dùn ni o ẹ foríjì mi o mi ò tiẹ̀ lérò wípé nǹkan báyìí lè ṣẹlẹ̀ ipò máa di nǹkan tí màá fi sọ pé mo fẹ́ fi máa bá yín jà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àti tànábì mo fi ẹlẹ́dàá yín bẹ̀ yín tọkàntọkàn ni mo fi wá ṣe fídíò apology yìí o nítorí Ọlọ́run àti tànábì ẹ jọ̀ọ́ ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara ògo yín ò ní wọ mi ògo yín ò ní wọ ọkàn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo àwọn tẹ́ ẹ gbà fún nínú ayé mo fi bẹ̀ yín Alhaji Saheed Osupa gbogbo tó ṣẹlẹ̀ yìí ó yí Ọlọ́run ó ti wà nínú àkọsílẹ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ní àkókò báyìí ní ìgbà báyìí wọ́n rántí ìgbà tí èmi àti Alhaji Oríyọmí Hamzat ti ríra wọ́n ní àfáà súnà ó ti wà frustrated àwọn gan sọ fún mi ẹ mọ̀ kọ́ ló ń ṣàánú ni gbogbo nǹkan yẹn náà ni mo rò pé kí n bá yín sọ ni mo fi ń wá ọ̀nà láti wá bá yín sọ gẹ́gẹ́ bí bàbá àtọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mú mi ipe kí n bá yín sọ ni mo fi ń pe Alhaji Oríyọmí Hamzat mo fi ń pe Chief Sunday Igboho pé kí n tiẹ̀ wá bá yín sọ tó yẹn náà mo máa ń sọ ẹ̀dùn ọkàn mi fún gbogbo ẹ̀ ó yọ lọ́hùn ẹ foríjì mi ẹnìkan kò fọ́ọ̀sì mi fúnra mi ni mo wá ṣe fídíò apology Alhaji Saheed Osupa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mi ẹ foríjì mi
ẹ foríjì mi. ṣé wá rí gbogbo ẹ̀yin Olúfimọ́ fans tẹ́ ń bínú tẹ́ ń kọ́mẹ́ǹtì tẹ́ ń ṣe pé ó yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ìfẹ́ ni ṣé bá jọ wà ń bẹ̀ náà ni kálẹ̀ nìkan náà ló ṣe bẹ́ẹ̀ fún Alhaji Saheed Òṣùpá tó jẹ́ pé kèé ṣe mí bẹ́ẹ̀ náà ṣe máa bínú tí mo máa faraya tí mo máa kọ́mẹ́ǹtì ní ó yẹ kẹ́ mo ṣe máa ṣe fídíò náà tí mo máa ń dúró tán ó yé mi dáadáa bẹ́ẹ̀ ni ẹ má bínú mo bẹ̀ ọmọdé mo bẹ̀ àgbàlagbà mo bẹ̀ ọkùnrin mo bẹ̀ obìnrin mo bẹ̀ yín ìyá mo bẹ̀ yín bàbá ẹ dáríjì mi ẹ foríjì mi nítorí Ọlọ́run nítorí Ọlọ́run nítorí Ọlọ́run. Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run Ayatollah bàbá ẹ foríjì mi ẹ dáríjì mi nítorí Ọlọ́run mo fẹ́ lè dá òbí tó bí yín mo fi bẹ̀ yín mo fẹ́ lè dá màmá bẹ̀ yín mo fi ti bàbá tí wọ́n ṣẹ̀ papòdà mo fi bẹ̀ yín kọ́nà bá tẹ wọn sáfẹ́fẹ́ rẹ kọ́nà pàṣẹ wọn rẹ lágbára Ọlọ́run mo fi wọ́n bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ dáríjì mi ẹ dáríjì mi ẹ dáríjì mi Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run ẹ dáríjì mi ẹ foríjì mi. bẹ́ẹ̀ ni Sheikh wa Muriadi o bàbá ń Bariga bàbá ẹ dáríjì mi ẹ foríjì mi ẹ dáríjì mo mọ̀ pé mo ṣẹ̀yìn bàbá Bariga ẹ dáríjì mi torí Ọlọ́run mo fi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mo fi bẹ̀yìn ẹ dáríjì mi. bẹ́ẹ̀ ni bàbá wa Sheikh wa Akeugba Gold bàbá mi ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ yìí ipe kó lè parí pátápátá bàbá lágbára Ọlọ́run ọba ilé àtọ̀nà yín kò ní dàrú kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run ẹ jẹ́ wọn mọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ ṣe mo dúpẹ́ bàbá mo mọ̀ lóore. bẹ́ẹ̀ ni Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ibikíbi tí wọ́n fi lè sẹ̀yìn nínú ọ̀rọ̀ yìí mo mọ̀ pé mo sẹ̀yìn bàbá ẹ dáríjì mi ẹ foríjì mi. Alhaji wa Oríyọmí Hamzat Òkìkí bàbá ẹ dáríjì mi ẹ foríjì mi ẹ foríjì mi. bàbá Kọ́lá Olóòtú lẹ́ẹ̀kan sí ọmọ Àdábánijà bàbá ẹ pẹ́ fún wa bàbá ẹ dáríjì mi ẹ foríjì mi lẹ́ẹ̀kan sí Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfimọ́ mátàgbàmọ́lẹ̀ àti gbogbo Olúfimọ́ fans worldwide ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ dáríjì mi ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ó ní ẹni tó ṣẹ̀ gan ẹni kó ṣe sọ́ọ̀rì àbí kò ní lè ṣe tó bá ti ṣe ó tán. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Àfáà Súnà mo kí yín ẹ kú gbìyànjú ẹ kú ọjọ́ mẹ́ta. àkọ́kọ́ àdúpẹ́ t'Ọlọ́run dá wa lénìyàn tó bá dá wa léwúrẹ́ kò sí ní tá a fẹ́ ṣe. ìkejì àdúpẹ́ p'Ọlọ́run dá wa mùsùlùmí tó bá ṣe wá ní ọ̀tá rẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe. nínú oore t'Ọlọ́run wá ṣe fún mùsùlùmí ni pé tí wàhálà bá dé kán wọ́n náà àlàáfíà ní Quran fi sọ pé fasulehu khairun kẹ́ wọ́n náà àlàáfíà is the best seeking for peace is the best. so bó o làlàáfíà ó ṣe jọba ẹ̀yin ni ẹ kì í ṣọ̀tá wa àti mọ́ra ọjọ́ ti pẹ́ láwọn ọjọ́ kan tí nǹkan kan ṣe ó láwọn dáadáa tẹ́yìn náà ṣe sí àwa tí wọ́n bá wá rí i pé wàhálà ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí èèyàn ò gbọ́dọ̀ wòran pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ bí adopted father fún yín. sórí náà ọ̀rọ̀ tí mo bá Sheikh Jamiu àmì Ọlọ́run sọ mo gbọ́ pé ẹgbẹ́ ọ̀dọ̀ wọn fún ọdún 9 rí àbọ̀dún 7 kódà mo gbọ́ yí pé ẹrú Ọlọ́run tó wá jẹ́ aláàánú yín lénìí wọ́n lẹ́ẹ̀mọ́ ẹ sì mọ àwọn àti ẹ̀ náà pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé ó ṣeé ṣe kó jẹ́ pé tú àwọn lẹ́ fi mọ ẹrú Ọlọ́run yẹn. mo wá mọ Alhaji Saheed Òṣùpá náà gẹ́gẹ́ bí olólùfẹ́ mi tipẹ́tipẹ́ over 20 years ago ńlá tíjọ wà. mo mọ Alhaji Saheed púpọ̀ mo mọ̀ pé ní tí àníyàn rẹ̀ fúyẹ́ ni pẹ̀tẹ́ nìkan ní tẹ́gbẹ́ tó bá rí nǹkan tó bínú abínú wúruwúruwúruwúru kì í ṣẹni tó máa ń dìyàn sínú. bẹ́ẹ̀ bá l'opportunity àti bá àwọn tí wọ́n ló kọ nínú ayé rìn Àfáà Súnà oríire ni mo ṣe wáàsí kan of recent tí mo sọ yìí pé nǹkan 4 lèèyàn máa ń gé lára olówó kì í ṣowó nìkan. ń bẹ nínú èèyàn tẹ́ bá rìn láyé tó jẹ́ pé ẹ̀ ní gé ní owó lárí lára ẹ̀ connection lẹ́gẹ̀ẹ́ ń bẹ nínú èèyàn tẹ́ bá rìn tó jẹ́ pé ẹ̀ kàn máa forúkọ ẹ̀ dẹ́rù bá àwọn ọ̀tá yín ni. nísìnyí bẹ́ẹ̀ náà àwọn èèyàn tẹ́ bá rìn tó jẹ́ pé ẹ̀ kàn máa fi orúkọ ẹ̀ máa fi jàmàlà òórùn ọbẹ̀ rẹ̀ lẹ́ẹ̀fì máa jàmàlà. gbogbo nǹkan kọ́ lówó gbogbo nǹkan kọ́ ni pé lágbájá ṣe fún mi Ọlọ́run tó dáhùn kálukú ó ti kádàrá bá ṣe rìn. bí báwọn èèyàn yìí rìn bí ìgbà téèyàn ń bá electric rìn ní nínú ilé electric tí ń bẹ nínú ilé wa yẹn ó lè fún èèyàn ní ìmọ́lẹ̀ ó dẹ̀ lè ṣọ́ọ̀kì èèyàn téèyàn bá mísàndù rẹ̀. ẹ ti báwọn èèyàn yìí rìn ẹ ti rí ìmọ́lẹ̀ Ọlọ́run ló ti wà náà àkọsílẹ̀ kádàrá òun kálukú àti táìmù tó rí òde bí àsìkò yẹn ò bá tó tí gbogbo ayé yìí bá ń kó bílíọ̀nù fún yẹn ò lè rọ́nà àti lọ. orí Ọlọ́run ó máa ń deal pẹ̀lú time kí wàá lọ́nà àbáyọ tálàáfíà ó fi jọba. ẹ ti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi àti yín ti sọ lẹ́yìn
gbogbo ń tẹ́ ṣe èyí tó burú jù bẹ́ẹ̀ ò ní pẹ́ gbé voice message jáde òfin Nàìjíríà wà láwọ̀ ẹ̀ Ọlọ́run tó dá wa gan wà láwọ̀ rẹ̀ ẹni tó tú àṣírí ànábì níjọ́sí tó sọ̀rọ̀ fún ní kọ̀rọ̀ mo sọ ń bi wá sí yẹn náà ó ní tá ànábì dìtámì pé òun ó ṣe fún àmọ́ ńgbà tó tọrọ àforíjìn ànábì padà foríjìn náà ni a sì rẹni tí ó jẹ́ pé òun ló ti Zainab ọmọ ànábì ó wà ní oyún ó sì ti ṣubú lórí ràkúnmí níjọ́ tó gbọ́ pé ó ń lọ bá bàbá ẹ̀ ní Maka ó ń lọ bá bàbá ẹ̀ ní Medina wọ́n sì pàdé ẹ̀ wọ́n dẹ̀ ti ṣubú ọmọbìnrin yẹn bleed kú ni toyúntoyún níjọ́ tó tọrọ àforíjìn ànábì padà foríjìn tí ò bá sí pọ́lọ̀ ń dá wa lé nìyàn àní mọ̀ sẹ́ra wa ìsúnmọ́ra ẹni la fi ń sẹ́ra ẹni ejò kì í sán ẹni tó bá jìnnà sí ẹni tó bá close sí ni àmọ́ ní tó dáa jù ní kéèyàn ò ṣe mistake kó dẹ̀ realize pé mo ṣe mistake èyàn ò lè jàre tán èyàn ò dẹ̀ lè jẹ̀bi tán gbogbo àwọn tẹ́ ẹ jọ ń fa ọ̀rọ̀ yìí náà àwọn náà ò lè jàre tán ẹ̀yin náà ò lè jẹ̀bi tán yóò níbi tó ń kálukú kù sí bẹ́ẹ̀ tọmọdé bá ṣe àgbà ọmọdé ni abẹ́bẹ̀ bágbà bá ṣe ọmọdé ọmọdé náà ni abẹ́bẹ̀ tá a bá wá ń dárúkọ àgbà Ọlọ́run ò fi ọjọ́ orí tó àgbà bọ́lọ́run bá ti gbé ẹnìkan sípò àgbà ipò bàbá kéèyàn gbà pé ipò bàbá lélẹ̀ àti Sheikh Jamiu àmì Ọlọ́run àti ọba orin Saheed Òṣùpá kò sí ẹni téèyàn lè bá jànú wọn tínú tèmi náà ò dùn àmẹ́yìn náà wá ní ẹ̀jẹ̀ mi lẹ́yìn náà ìlú yín papọ̀ mọ́ tèmi ìrìn àjò ayé yín ò papọ̀ mọ́ tèmi níjọ́ àwọn ọjọ́ kan bẹ tẹ́yìn náà ti ṣèrànlọ́wọ́ fáà náà nù ayé tó bá wá rí bẹ́ẹ̀ kò sí tó níbẹ̀rẹ̀ tí ó kì í lópin àríru eléyìí rí àfindẹ́rù bọ̀ lọ́rọ̀ ni àwọn olóṣèlú tí wọ́n para wọn lọ́mọ yanra wọ́n ban níjọ́ campaign tí wọ́n ìbáwọn náà tún padà jọ ṣe yìí ẹ wá dúró àwọn tí wọ́n ti bú Tinubu sẹ́yìn tó padà sọ di mínísítà sọ wọ́n di ambassador lẹ́nu ẹ wá dúró àwọn ẹ wò for example lọ́yọ̀ state tí wọ́n bá sọ pé gómìnà Akálà àti gómìnà Ajímọ̀bí wọ́n padà jọ jókòó pọ̀ èyí ò ní ọ̀rọ̀ ni ládùúrò ebú tí wọ́n ti jọ búra wọn tó lóṣèlú bá ní àníyàn tó fúyẹ́ kí ló ṣàwa mùsùlùmí tá a já fa tá a ní lè forgive ara wa ẹni ẹ̀ṣẹ̀ àmọ́ o ṣurutu tauba thalatha mẹ́ta ni májẹ̀mú tútúbá àkọ́kọ́ ni kẹ́ni tó ṣe mistake kó realize pé n tí mo ṣe yìí àwọn èèyàn sọ fún mi pé mo kó kù díẹ̀ mo gbà bẹ́ẹ̀ pé mo ṣe mistake ìkejì ni kó regret n tó ṣe pé n tí mo ṣe yìí ò dáa ìkẹta ni kó dà níyàn kó òun ò ní padà síbẹ̀ mọ́ kó máa wá ṣe dáadáa míì kó fi fọ́lù ẹ̀ báàrin yẹn ṣe dàrú tó yìí kò sí ẹni tó lè sọ pé ẹ̀ẹ̀tàn ní jọṣepọ̀ ju tàtẹ̀yìn wá lọ kò sẹ́ni ó lè sọ bẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run làjọṣepọ̀ wà níjọ́ tẹ́ pàdé ẹ̀yin kọlẹ̀ mọ́ra yín pàdé Ọlọ́run ló mú yín pàdé níjọ́ tẹ́ túkásá ìtọ́nù ló gbédé níjọ́ tẹ́ bá tún jọ ṣepọ̀ padà ọwọ́ Ọlọ́run náà ló wà ọjọ́ mélòó la lò láyé táwọn ẹ̀wò rìn odidi ọdún kan tá a bá kà is 365 days a bá léèyàn lo 100 ọdún láyé ó mì pé ó ń tàn wọn ò tí ì lo 40,000 tán 365,000 ń ló tí ì lò so ọdún mélòó la fẹ́ lò láyé tá a sọ pé ìjà lásà máa jà àfi káwọ́ náà àlàáfíà so ìdí nìyí kódà bínú sì ń bí àwọn tọ́rọ̀ kan màá fẹ́ kẹ́yìn ó gbé ọwọ́ pé ẹ ṣàforíjì fún mi mo regret aspect báyìí mo ti sọ fún yín pé àwọn náà ò lè jàre tán ẹ̀yin náà ò lè jẹ̀bi tán so ẹ jẹ́ ká láàfíà òjọba kán tiẹ̀ mọ́ sọ àwa mùsùlùmí lẹ́nu mọ́ pé ó ń jà ní wá ń gbogbo ìgbà bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé mo dúpẹ́ bá mi ẹ pẹ́ fún wa Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ ṣe é rí bọ́lọ̀ ṣe dá yín tó wá fi yín ṣe olórí fún wa nílẹ̀ Yorùbá tẹ̀ tó wá ń play role peacemaker Ọlọ́run jẹ́ ká wá yín ti báyìí gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe fún yín Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan mo dúpẹ́ bàbá mi Ọlọ́run jẹ́ ẹ̀gùn lẹ́mí ẹ ṣé mo dúpẹ́ mo ń fi àkókò yìí torí ẹ̀ tiẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ tán ẹni bí ọmọdé bá ṣe àgbà ọmọdé náà ni ó bí àgbàlagbà bí àgbàlagbà náà tí wọ́n bá ṣe ọmọdé náà ni ó bẹ àgbàlagbà tó eléyìí tí mo fẹ́ ṣe léni Ọlọ́run jọ̀ọ́ ṣàforíjì ẹ̀ṣẹ̀ ṣe fún mi mo á ń fi àkókò yìí mo fi ń bẹ gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo àgbáláyé ẹ foríjì mi mo wá ń bẹ Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ ẹ mọ̀ pé ọmọ yín ni mo jẹ́ ẹ mọ̀ tinú tẹ̀yìn pé ọmọ yín ni mo jẹ́ ẹ jọ̀ọ́ ẹ foríjì mi mo ń fi àkókò ìtún bẹ gbogbo Olúfimọ jákèjádò gbogbo àgbáńlá ayé
gbogbo ohun tó ṣẹlẹ̀ kò dùn mímí náà nú ṣùgbọ́n gbogbo ẹ̀dá ò lè rìn kó rí ọmọ mi kò sí ní tó kọjá àkọọ́lẹ̀ ti kù àkọọ́lẹ̀ aburú kò ní kò lè wá lórí ẹ dákun ẹ forí jì mí nítorí Ọlọ́run àti tànábì. sallallahu alayhi wa sallam. mo tún wá ń fi àkókò yìí bẹ̀ Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run lóòtítọ́ lọ́jọ́ orí mo jù yín lọ sọ pé ipò àgbàlẹ́wà Ọlọ́run ló gbé yín sípò bàbá lè jẹ́ fún mi bàbá ipò bàbá lẹ́wà torí pé bàbá náà ni mo máa ń pè yín tipẹ́tipẹ́ ẹ forí jì mí nítorí Ọlọ́run àti tànábì. mo tún wá ń fi àkókò yìí mo ti ń túbà mo ń tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà lẹ́ẹ̀kan sí bàbá tó káwọn ti foríjì mi mo tún wá ń tọrọ àforíjì lẹ́ẹ̀kan sí. bá a sọ̀rọ̀ lẹ Yorùbá. bẹ́ẹ̀ ni bàbá mi ẹ foríjì mi kọ́lọ́n jẹ́ kẹ́ ẹ gùn lẹ́mìí fún wa mo tún wá ń fi àkókò yìí tọrọ àforíjì lọ́wọ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dámì bá mi nítorí gbogbo kíbi tí ọ̀rọ̀ yìí ti gbà kó dùn yín tó fi kàn yín tó fi dùn yín ẹ jọ̀ọ́ ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì. mo tún wá ń fi àkókò ìtọrọ àforíjì lọ́wọ́ Alhaji Oríyọmí Òkìkí ọmọ Amsat Òkìkí. bẹ́ẹ̀ ni foríjì mi nítorí Ọlọ́run àti tànábì ẹ jọ̀ọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ yín. Inna Allaha Ghafurur Rahim. mo tún wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá mi Sheikh Sanu Shehu bàbá ṣe gudugudu méjì yà mẹ́fà. Mufassiru àgbà fún mi. bẹ́ẹ̀ ni pípè lọ́tún pípè lósì àfáà súnà mùsùlùmí gbogbo wa báyìí mo dúpẹ́ lọ́wọ́ kọ́lọ̀ jẹ́ kárí yín pẹ́ bẹ́ẹ̀ ni mo tún dúpẹ́ lọ́wọ́ Sheikh Habib Babalagbaji ẹ ṣé mo dúpẹ́ àti gbogbo àwọn tó pè mí pátápátá jákèjádò gbogbo àgbáńlá ayé ẹ ṣé. tó ní parí àti ní kókó ẹ ti tọrọ àforíjì màá lo ọ̀pá orin kan fún Haji Saheed Òṣùpá màá lo ọ̀pá orin kan fún Sheikh Jamiu àmì Ọlọ́run tí Alhaji Saheed Òṣùpá tí mo fẹ́ lò tí mo dẹ̀ fẹ́ kán tẹ̀lé gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run ti gbé sípò àgbà èèyàn àgbà nǹkan mọ́ra ni ẹ gba ẹ̀gbìn yìí mọ́ra ni o torí ibi tẹ́ ń lọ tẹ́ ẹ tí ì dé ibi tẹ́ ń lọ sí pọ̀ o tẹ́ bá lẹ́ẹ̀mọ jùkò lójú ọ̀nà òkú ọ̀tàn kéèyàn ò tó débi téèyàn lọ kí ni nǹkan tí mo fẹ́ lò ni pé Saheed Òṣùpá náà ló ti sọ o torí ọ̀rọ̀ Saheed Òṣùpá bí ìgbà tá à ń mú dictionary ni ó ní ẹni tó ṣẹ̀ gan ẹni kó ṣe sọ́ọ̀rì àbí kò ní lè ṣe tó bá ti ṣe ó tán gbàmígbàmí lèèyàn ń gbà wọn ìgbà mẹ́sẹ̀ mẹ́rù ẹni òyìnbó fẹ́ràn ló máa ń lọ sàtìmọ́lé tó bá ti wá sóbà ó máa jáde látìmọ́lé àfàìwá sóbà ó máa pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ. èmi náà bẹ̀bẹ̀ mo fi àjọṣe wa mo fi bẹ̀ yín mo fi ọ̀rẹ́ yín pàtàkì olólùfẹ́ yín gan àwọn méjì mo fi bẹ̀ yín mo fi Alhaji Pasuma Alhaji wa ọ̀gá ńlá Pasuma mo fi bẹ̀ yín gbogbo ẹbí Olúfìmí àti gbogbo ẹbí ọ̀gá ńlá ẹ má bínú nítorí Ọlọ́run àti Olúfìmí Royal Parliament Olúfìmí Royal Parliament ẹ má bínú mo fi Ọlọ́run bẹ̀ yín nítorí president nítorí ibi tí Alhaji Saheed ń lọ bàbá ń Bariga ẹ má bínú bàbá ń Bariga èèyàn mi pàtàkì ẹ má bínú ẹnì kejì tí mo tún wá fi bẹ̀ yín lẹ́yìn tọ̀gá ńlá mo fi Alhaji Saheed ìbílẹ̀ mo fi bẹ̀ yín mo fi Alhaji Saheed ìbílẹ̀ mo fi bẹ̀ yín mo fi bàbá tó bí yín mo fi bẹ̀ yín mo wá fi màmá tó bí yín mo fi bẹ̀ yín gbogbo àwọn yìí mo wá kó gbogbo wọn sábẹ́ Ọlọ́run mo fi wọn bẹ̀ yín ẹ wá rí ti Alhaji wa Fadilatu Sheikh Muhammadu Jamiu Sunusi àmì Ọlọ́run umbitu anna Rasulallahi hawadani wàlá àfúwìn dárọ̀sù lélàí mahamunu. ẹnìkan ló bú ya ànábì ó bú bàbá ànábì ọ yàkàyàkà ẹ. tuwana Rasulallahi hawadani. ó bú ó ṣe gbogbo ẹ àwọn tí wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ ànábì tí wàá lérí pé ń jọ ọwọ́ bàbá kò sí táwọn ò ní fi ṣe. ọwọ́ ayọ̀ ọlọ́ba Abubakar lẹ́yìn àbí Umar òru lọ́yọ́ débẹ̀ wọn á mú déwájú ànábì ọwọ́ pé ẹni tí ń tijú ló mú lẹ́yìn wá everybody káwó kènyìn pé Umaru lọ́mọ tẹ̀lé débi kò sẹ́ni ó lè fọwọ́ kàn mọ́ gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ tijú tèmi náà orin àkọ́kọ́ tẹ́ni ẹ̀ wá kọ òun náà lọ́kọrin bú ànábì òun náà ló wá sọ pé òun bí tù. anna Rasulallahi àwọn yẹn yìí fọ́n mi pé ànábì ti ṣàdéhùn yà fóun o àmọ́ mo mọ̀ pé wàlẹ́ àfún Rasulillahi mamulu. àmọ́ mo mọ̀ pé ànábì kì í gbẹ̀yàn sẹ́mi lọ títí. wàlẹ́ àfún Rasulillahi mamulu. yóò forí jìrún. alan
fàdákàlẹ́dì àtọ́ka nàfìlà kùrẹ́ánù fi àmọ̀ wá ẹ̀sùn wà tẹ́fù sí lóun kùrẹ́ánù fi àmọ̀ wá ẹ̀sùn wà tẹ́fù sí lóun. ṣé Jamiu àmì ọlọ́run gbogbo tí mo kà yìí ó ti yé yín jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lé ọlọ́run lọ́wọ́ àní rísà ìtàn mọ́ gbogbo àgbáyé èmi náà tọrọ àforíjìn lórúkọ àáfàá súnà ẹ jẹ́ kọ́rọ̀ yọ tán ẹ jẹ́ káwọn tí a fẹ́ fi méèkì owó lórí íńtánẹ́ẹ̀tì kan tó wá bò míì lọ ọlọ́run ṣàánú gbogbo wa o àwọn àtúnṣe tó bá tún kù lẹ́yìn èmi á rí olóyè Sunday Igboho màá rí Àgídìgbò Fresh FM Alhaji Oríyọmí Hamzat màá dẹ̀ rí olóyè Sunday Igboho àwọn méjèèjì yẹn màá wá fà wọ́n mọ́ Alhaji wa Saheed Ìbílẹ̀ kan jẹ́ kọ́rọ̀ yìí ó tán kan ṣiṣẹ́ tó kù lábẹ́ ẹ̀rí tí bàbá wa Alhaji wa Sanusi àmì ọlọ́run alhamdulilayi onímọ̀ ni wọ́n alaharifu bilayi ni wọ́n àwọn tí gbọ́rọ̀ ọlọ́run yé jù bẹ́ẹ̀ lọ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulilayi.